bàbá ẹsẹ̀ wo lẹ ṣe àwọn ọmọdé yìí. kò yé mi sá o owó tí wọ́n bá lọ skul èmi ò sanwó skul wọn èmi àkówó fún ìyá wọn kó lọ sanwó skul wọn mi ì mọ ẹ̀jẹ̀ tí mo ṣe o. bàbá tí wọ́n mẹ́sùn wá ní ìjẹ́jọ́ tí wọ́n ní ọmọ àwọn ń lu àwọn tí wọ́n fẹ̀sùn kan Rónkẹ́ àti Káyọ̀dé tí wọ́n jẹ́ ọmọ wọn pé wọ́n lu àwọn nílùú Bàrà. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n dá sọ̀rọ̀ yìí kódà oríṣiríṣi àtẹ̀jíṣẹ́ àti ẹ̀rọ àwọn tí wọ́n pè wá láti ìlú ọba. ààrẹ nìkan tó pè wá láti ìlú ọba tó sọ wípé bàbá yẹn òun dá wọn mọ̀ ṣùgbọ́n ìforúkọ bo òun tàn láṣìírí. bàbá ẹ káàárọ̀ ẹ mọ̀ sùn ẹkún o torí mo ti gbà yẹn dé láàárọ̀ náà bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ sí sùn ẹkún nù bàbá ẹ mọ̀ sùn ẹkún o àwọn ìbéèrè kan wà tí mo fẹ́ bi yín léèrè lónìí kí lẹ pé orúkọ yín. Ọlọ́mọlá James. Ọlọ́mọlá James. bẹ́ẹ̀. bàbá ẹ fọkàn balẹ̀ ẹ gbórí sàlẹ̀ dé ẹ fọkàn balẹ̀ bàbá yìí bí ẹ bá ń wò wọ́n báyìí wọ́n ń sun ẹkún ni ìyẹn gan ló ń pa àwa gan lẹ́kún pé kí ló lè dé tí bàbá ń sun ẹkún. bàbá sọ wípé ìwé ilé tí àwọn kọ́ àwọn ọmọ àwọn kó pé wọ́n fìyà ń jẹ àwọn wọ́n sì ń lù wọ́n. tọ́ ìyàwó mélòó lẹ ní wọ́n ní ìyàwó kan làwọn ní àwọn ọmọ mélòó ni ẹbí wọ́n ní méjì péré ni ṣé àwọn ọmọ méjèèjì yẹn ni wọ́n ń lù yín wọ́n ní bẹ́ẹ̀ ni kí ló ṣẹlẹ̀ kí ló dé kí ló ṣe ìyàwó yín kọ́ wọ́n náà ti ṣaláìsí ṣé ìṣe pé ẹ̀yin àti màmá ẹ ò jọrẹ́ wọ́n láwọn jọrẹ́ dọjọ́ ikú ni kí ló wá lè ṣẹlẹ̀ tọ́mọ ó fi mọ́ lù yín kí ló tún wá dé tó fi gbàwé ilé yín lọ́wọ́ yín wọ́n ní wọ́n sọ wípé àwọn ọmọ sọ wípé àwọn kọ́ làwọn nílé pé ìyá àwọn ló kọ́ ilé fáwọn. mo ní bóyá bẹ́ẹ̀ náà lórí bàbá sọ pé kò rí ẹ́ o pé 35 years làwọn lò lẹ́nu iṣẹ́ ìjọba owó táwọn ń rí làwọn fi kọ́ ilé yẹn o àwọn sì tọ́jú ìyá wọn títí tó fi ṣaláìsí ni ìyá wọn ò sì kókó òǹlé àwọn jọ gbé dàgbà ni títí tí ìyá fi lọ. ìyẹn ni ọ̀rọ̀ tí ń ṣe wá ń kàyéfì ọ̀pọ̀lọpọ̀ tí ẹ̀ ń sọ wípé bóyá ẹni tí pé àṣẹlẹ̀ ni àbọ̀ wá bá bóyá tí bàbá ti ṣe sẹ́yìn ló fìyà jẹ bàbá lọ́jọ́ alẹ́ bóyá bàbá náà lu bàbá tiwọn nígbà tí wọ́n wà ní kékeré oríṣiríṣi àwọn ọ̀rọ̀ ẹlòmíì ní bóyá wọn ò tiẹ̀ tọ́jú ìyá àwọn ọmọ ló jẹ́ kí ìyá àwọn ọmọ sọ pé báyìí kàṣà báyìí kàwòdì àbí bóyá bàbá tún lọ fẹ́ yàwó míì pamọ́ síbì kan tí ìyá sì mọ̀ òun kálukú ló ń sọ tiẹ̀ àti gbọ́láyé bàbá àwọn ọmọ ń kọ́ Káyọ̀dé Ọlọ́mọlá àti Rónkẹ́ Ọlọ́mọlá wọ́n ní madam Rónkẹ́ ń tiwọn wọ́n sì ń gbé nílé àwọn wọ́n láwọn làwọn ń tọ́ wọn pé nígbà kan làwọn sọ wọn pé ẹ ò lè mọ ọdún sọ́dọ̀ mi mọ́ lọ títì wọn bá tí mo ti ṣe láàrin ọdún mẹ́wàá fún yín àtọmọ méjì tó bí mọ́ lọ sílé ọkọ rẹ̀ ó di wàhálà lóríṣiríṣi a wá pé àwọn ọmọ méjèèjì kí wọ́n yọjú lórí ètò yìí lọ́sẹ̀ tó kọjá bàbá kí lóhun tó wá ṣẹlẹ̀ láti jẹjọ kí lóhun tó ṣẹlẹ̀ láàrin ìjẹjọ sóní. tí n bá rìn a kàn máa ṣèpè fún mi ní ìyẹn Rónkẹ́ mo jòkó síwájú ìta ní bíṣọ̀bù tí mo fowó ara mi kọ́ síwájú ìta ilé mi ó wà dómi ibò mí bẹ́ẹ̀. lọ́jọ́ wo tún ni. lọ́sẹ̀ tó kọjá yìí náà ni. ó wá da omi bò yín. ó dá omi bò mí ó ní tó. bàbá ṣe ń tẹ̀ ń sọ ìsọ da yín lójú. bẹ́ẹ̀ sà ó ní tòun bá ó ní omi ata ló yẹ kóun dà sí mi lórí ibi tí mo jòkó sí. bàbá mi ò gbà yín gbọ́ kò lè rí bẹ́ẹ̀. ìyá kan tata ó rẹ́sìtì ṣọ́ọ̀bù lọ́dọ̀ mi bẹ́ẹ̀ òun tata ojú ẹ̀ ló ṣe ìyẹn ìyá ẹ̀ tata lọ́dọ̀ wa ojú ẹ̀ ló ṣe nígbà tó domi bòmí níbi tí mo wà tó ní omi ata lòun fẹ́ dà sí mi lórí èmi mo ra ẹ̀rọ fún ìyá ẹ̀ tí ètò náà gbà tí ìyá ẹ̀ ti kú ló tún wà ní ṣọ́ọ̀bù yẹn tó lo ẹ̀rọ ata ẹ̀. ṣé madam Rónkẹ́ ọmọ yìí tí tún gbélé yìí lẹ́lọ́ ọ́ dami ata ó fẹ́ dami ata sí yín lórí àbó dà sí yín lórí. omi ló dà sí mi lórí oúnjẹ òun bá lómi ata omi ata lòun bá dà sí mi lórí. láàrin ìjẹjọ sóní. bẹ́ẹ̀ sà. bàbá ṣe tẹ́ ẹ̀ sọ ìsọdá yín lójú. ṣèbí obìnrin ẹ̀ wà mẹ́ obìnrin tó gba ṣọ́ọ̀bù sí iwájú ilé mi mẹ́ ó wà lọ́dọ̀ wa mẹ́ èèyàn kò sọ̀rọ̀ ń tiẹ̀ ní tó bá sọ̀rọ̀ bọ́yọ́ lè máa sọ̀rọ̀ sí òun lè jẹ́ ó sọ̀rọ̀ ó ní bàbá ó ní kí n gbé bẹ́ẹ̀sì mi kó mẹ́ èmi náà gbé bẹ́ẹ̀sì mi mọ́ á lọ sí ibi tó obìnrin ẹ̀ ti ń tata.
bàbá ẹsẹ̀ wo lẹ ṣe àwọn ọmọdé yìí. kò yé mi sa o mo owó tí wọ́n bá lọ skul èmi ò sanwó skul wọn èmi àkówó fún ìyá wọn kó lọ sanwó skul wọn mi ì mọ ẹ̀jẹ̀ ní mo jẹ o. ṣé èsì pé torí ọ̀rọ̀ yìí gan fẹ́ yé mi ní ìsìn ṣé èsì pé ẹsẹ̀ ya wọn. mi ìṣẹ̀yẹ wọn. ẹ jà kó tó di pé wọ́n. tí ìyá wọn fi kú mi ìṣẹ̀yà wọn tí n bá gbowó oṣù mi báyọ̀ wọ́n ni mo kó lé. màá kó léwọ́ ẹ̀hún láyọ̀ ilé tí màá ná táná fún mi tí màá ná bẹ̀ táko fún mi màá ní ilé yìí 10,000 ni kó fún mi á ní rárá wà ní kí ni mo fẹ́ ṣe 10,000 á fún mi ní 5,000 náà màá tún ná dìgbà tí màá tún gba owó mi. ṣé bàdà Rónkẹ́ ò sọ pé òun gbọ́ pé wọ́n pe àwọn lórí afẹ́fẹ́ lọ́sẹ̀ tó kọjá. mi ìdá sí o torí mi lè jẹ́ kó máa nà mí nínú ilé kò sẹ́nibọ̀dì tó lè gbà mí lọ́wọ́ wọn mẹ́. ẹ sì lọ́mọ kankan yàtọ̀ sáwọn méjì. bẹ́ẹ̀ni àwọn méjì ẹ mo ní mi bímọ kankan síbò mí. bàbá mo gbọ́ pé wọ́n ní wọ́n ń fún yín lówó oṣù 10,000 lóṣooṣù mo ṣèwádìí wọ́n ní wọ́n ń fún yín 10,000 lóṣooṣù ọmọ yín. rárá sa oṣù tó kọjá ló fún mi ní 10,000 ìgbà tí wàhálà ṣẹlẹ̀ ló ní kí n wá fún un lówó 10,000 tí mo fún mo ní òdìgbà tí n bá gba pension mi mo ní màá fún ẹ ní 10,000 tó fún mi. ṣe ìyá lọ́wọ́ rẹ̀ ni. rárá òun lówó fún mi ta. ó kọ̀ wá fún yín. bẹ́ẹ̀ ìyẹn Káyọ̀dé ó wá fún yín 10,000. bẹ́ẹ̀ sa. ìwádìí tá a ṣe ń lọ díẹ̀díẹ̀ nù ṣé ó wá fún yín 10,000. bẹ́ẹ̀ sa. torí níta gbọ́ ni pé wọ́n máa ń fún yín lówó lóṣooṣù. rárá sa. ṣé kìí ṣe kó oṣooṣù náà ń fún yín. rárá o oṣù tó kọjá ẹni o mi gba nǹkan kan lọ́wọ́ ẹ̀. Madam Rónkẹ́ àti Mr. Káyọ̀dé ẹ yọjú sí wa o àwọn ò lè wọn wo baba yín ràn báyìí kí wọ́n máa sun ẹkún ẹ yọjú sí wa ẹ wá sọ ìhà tí yín bẹ̀ ṣùgbọ́n ẹ jẹ́ n sáré rin ìrìn àjò kan ẹ bá mi play kinní kan mo fẹ́ kí a jọ gbọ́ àlàyé kan ná. àlàyé tẹ́ fẹ́ gbọ́ yìí mo fẹ́ ká sáré gbọ́ kíákíá torí àbíbò ní ká ti ṣé kí n sì fi pamọ́ ni. bàbá sà ṣe bí kí ṣe pé ẹ mọ̀ bínú ìbéèrè mo fẹ́ béèrè ṣe bí kankan ò ṣe yín. bẹ́ẹ̀ sà. gbogbo nǹkan tẹ̀ ń sọ ó yé yín. bẹ́ẹ̀ sà. bóyá mi ò mọ̀ bí mo ṣe lè sọ ṣùgbọ́n yóò ti mọ yí àwọn tí wọ́n ń gbọ́ àbáyé tí mo fẹ́ béèrè bóyá ó kù díẹ̀ káàtó bóyá ẹ ti lọ sílé ìwòsàn bákan àbí ṣé kankan ò ṣe yín bàbá. rárá sà. ṣé gbogbo tẹ́ ẹ̀ ń sọ òótọ́ ni. bẹ́ẹ̀ sà kò sí tó ṣe mí. ẹnìkan sọ pé bàbá yẹn bóyá ó ti ní touch. rárá kò sí nǹkan tó ṣe mí sà. pé kó dà pé èèyàn ti ní ẹ mọ̀ tí wọ́n pè pé èèyàn ní touch tí wọ́n bá sọ bẹ́ẹ̀ bàbá ṣé oṣù yé yín. mi ì mọ̀ sà. tí wọ́n sọ pé ṣé ṣe pé bàbá yẹn ti ní touch ẹ bàbá. rárá sà. ọmọ yín sọ bẹ́ẹ̀. ṣèbí bó ṣe ń sọ sí mi tẹ́lẹ̀ ni àwọn orí mi ti yí. bẹ́ẹ̀ ṣe ń sọ sí mi nìyẹn. torí ọmọ yín sọ bẹ́ẹ̀. ìyẹn Rónkẹ́ ó ń sọ bẹ́ẹ̀ sí mi. Káyọ̀dé ló tiẹ̀ sọ léyìí. Rónkẹ́ sọ náà wà Káyọ̀dé ń sọ kò sí àwọn méjèèjì tí ń sọ sí mi. ṣùgbọ́n kankan ò ṣe yín. kò sí nǹkan tó ṣe mí ta. ẹ̀yin ará ilé ẹja sì fọ̀rọ̀ pamọ́ ná ẹja sì fọ̀rọ̀ pamọ́ torí tí mo ní ká play yìí ẹja sì fi pamọ́ ná. Mr. Káyọ̀dé kékeré la ti pẹkun ìrókò kọ́mọ́bà di pé yọ́ dàgbà tán a máa gbẹbọ lọ́wọ́ ẹni àti wípé ìyá ọ̀fẹ́ ẹ̀ sàn kẹ́yọjú ẹ̀yin àti Rónkẹ́ tí ẹ jọ ọmọ bàbá ọmọ 1994 kẹ́kọ̀ọ́ pé àkọ́bí òun. 1994 kan 1996 kan. ẹ tí pé 36 gan 36 years lẹ́yìn ọmọ méjèèjì bàbá sì sọ pé ẹ lu àwọn lórí tí bàbá ń sọ àwa ò gbàgbọ́ ni àwa fẹ́ kẹ́yìn wá kẹ́ wá ṣàlàyé bó ṣe jẹ́ kẹ́sì yanjú ọ̀rọ̀ yìí kódà ilé bàbá yín ilé yín ni ṣùgbọ́n bàbá sì wà láyé tó wà láyé ara wọn ẹ jẹ́ wọn gbádùn ilé wọn bí bàbá bá ṣaláìsí tí wọ́n lọ ṣé bẹ́ẹ̀ náà lẹ́ẹ̀ nílé àbí bàbá ẹ ti sọ́wọ́n ọdún mélòó báyìí.
mo ti 70 mo ló wà báyìí. 70 lẹ wà. bẹ́ẹ̀ sà. Ọlọ́run lọ́ra ẹ̀mí fún yín. àmín sà. kí ni bàbá yìí fi ṣe yín Mr. Káyọ̀dé ẹni wọ́n ń gbé ní ọ̀nà òkè láàbí. bẹ́ẹ̀ sà àbí lọ́nà àfà. ọlọ́dọ̀ àfà. bẹ́ẹ̀. Mr. Káyọ̀dé Rónkẹ́ tá a mọ̀ wọ́n àdúgbò wo lẹ ní ẹwà yẹn ní doctor's quarters lẹ́pẹ́. doctor's quarters tí mo wà. níwájú school yẹn gangan mo rí lé yín àwa ti rin mo rí lé yín mo rí lé tẹ̀ ń wí. ẹnìkan pè wá láti Amẹ́ríkà bí London àbí Amẹ́ríkà náà wà wọ́n ṣàlàyé wọ́n ní ọwọ́ àwọn lẹ ti yá owó wọ́n ní báńkì làwọn ti ń ṣiṣẹ́ nígbà náà. bẹ́ẹ̀ ni sà. pé ọwọ́ àwọn lẹ ti ń yá owó tẹ́ fi kọ́ ilé yẹn. bẹ́ẹ̀ sà. wọ́n búra sí i. bẹ́ẹ̀ sà. pé kọ́dà tí n bá dákọ̀ wọn fún yín pé inú yín ó dùn pé ẹ dákun Mr. Káyọ̀dé àti Rónkẹ́ ẹ yọjú sí wa lọ́jọ́ mẹ́jọ ẹ yọjú sí wa ní ọjọ́ mẹ́jọ ẹni tẹ́ ẹ bá ń gbọ́ wa báyìí tẹ́ ẹ bá sì jẹ́ ọ̀rẹ́ ẹ wọn ẹ lọ sójú Facebook Fresh 106.9 FM kẹ́ lọ wò ń bẹ̀ lórí ètò Gbàjarè la wà kí ẹ wojú bàbá bẹ́ẹ̀ bá ti mọ àwọn ọmọ wọn mọ́ bàbá yìí ẹ sọ fún àwọn ọmọ wọn wípé kí wọ́n wá rẹ bàbá wọn lẹ́kún kí wọ́n wá ṣàlàyé ìdí tí bàbá fi jáde síta ṣé ó rí bẹ́ẹ̀ àbí ò rí bẹ́ẹ̀ lórí ètò Gbàjarè ẹ jágba ìpè méjì. hello. ẹ ṣeun ẹ káàárọ̀. ẹ kú ètò ẹ máa tẹ̀síwájú ọlọ́mọ fún ṣe o. àmín. àlájò já sọpẹ́ látàdó. ẹ ṣeun. ó falùkù àdìbúrò mi bẹ̀ ń bọ́ lójú mi. gbogbo ẹ̀ṣẹ̀ tí bàbá èèyàn ti ẹ̀wù kó tẹ̀ tọ́ọ̀sì tó yù kó ní. ẹ dáhùn kí ló dé tẹ wá lu bàbá wọn. wọn ò mọ̀ pẹ́ẹ́gùn burúkú ni ẹni tó bá lu òbí rẹ tó ọmọ náà ò ní lu òun náà. tó tẹ̀ jẹ́ pé màmá wọn náà ló kọ́lé bàbá òbí kọjá àwọn méjì àwọn náà ni wọ́n kọ́lé ìfúnpọ̀ sí bàbá àwọn náà náà kọ́ fún. kò dá o abẹ̀ wọ́n ni arọ̀ wọ́n kán wá sórí ètò bí iṣẹ́ ìtọ́kálẹ̀ kan wá rẹ bàbá ìlẹ́kùn kò sí tẹ̀sẹ̀ ní òbí o ẹ kú ètò. ọ̀dà ṣe hello bẹ́ẹ̀ tí ń pè wá kí ló kọ yín. hello ẹ ti wọlé o. ẹ já gbé ìpè pọ̀ tó ń wọlé láàárọ̀ yìí. hello. hello sir. ẹ ṣeun ẹ káàárọ̀. amálékan láti Ṣèkìtì. à ń gbọ́ yín. ohun tó lè yanjú ọ̀rọ̀ yẹn ni pé káwọn ọmọ yẹn kó wá. orí bóyá ìtọ́ni bàbá wọn sọ òbí lọ́lọ́ pamọ́ wọn o ó yẹ káwọn fún àwọn kan wá sọ kọ́ wá wá síbẹ̀ àṣírí tẹ kálukú àgbáyámọ̀ ìgbọ́lá ìjẹ́pọ̀ wọn bẹ́ẹ̀ ní ìsìnkú bàbá wọn ẹkú tó fi ó ti pọ̀ jù. dókítà yóò bá fẹ́ sọ lórúkọ táwọn sọ pé bóyá àwọn kan lé lọ́wọ́ kọ́ wá o kọ́ máa wá ṣàyànjú gbàyẹ̀lẹ̀ kọ́ máa yanjú sà. ọ̀dà ẹ ṣe ẹ lóun bẹ tí ń pè wá kí ló kọ́ yín ẹ ṣe ẹ káàbọ̀ sórí ètò. David ló ń sọ̀rọ̀ látàdó. à ń gbọ́ yín. mo gbàdúrà kọjú alẹ́ bàbá yẹn ò ní múnira lọ́wọ́. àmín. àwọn ọmọ yẹn á yọjú kò sígbà tí wọn ò ní yọjú bọ̀dọ́rọ̀ bá ṣẹlẹ̀ bí eléyìí ẹ̀kọ́ tó wà ń díẹ̀ òun ní ká ẹ jẹ́ ká wá sí òsì ìpínlẹ̀ ọ̀fìn yẹn ká múlò. bàbá ti ṣe àwọn nǹkan kan nígbà yẹn mi ò dá wọn lẹ́bi o ìyá àwọn ọmọ yẹn ti brain wash àwọn ọmọ yẹn to the level of oúnjẹ kó yé wọn pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú nípò ló ń take responsibility ló jẹ́ káwọn ọmọ yẹn máa wù bàbá yẹn. ẹ̀yin rò bẹ́ẹ̀. ẹni pé bàbá sọ nínú ọ̀rọ̀ pé ìyá wọn pé táwọn bá ti gba sálárì dé pé ìyá wọn ló ń yọ ilé táwọn á ná fún àwọn. táwọn làwọn á fún ìyá wọn lówó kókó lọ sọ́ní àdẹ̀mọ̀rọ̀ obìnrin. tó bàbá yẹn ló ti bàbá ìyá wọn yẹn ti brain wash àwọn ọmọ yẹn. àwọn rò bẹ́ẹ̀ àti lè sọ ẹ lọ́gbọ̀n tí pè wá kí ló kọ yín. Yes sir Patrick láti Gbàròkè. à ń gbọ́ yín. ṣé kò ṣe pé ìyá àwọn ọmọ yẹn ti gbin nǹkan tó ti sọ ó ti bà bàbá wọn jẹ́ fún àwọn ọmọ yẹn. a lè sọ. bóyá òun bá lọ sí ìyá yẹn àwọn ọmọ yẹn fi ń ṣìwáwù sí bàbá wọn kó mọ̀ ní pé ìyá ti sọ nǹkan burúkú nípa bàbá wọn fáwọn ọmọ o torí ọ̀rọ̀ yìí ó yà mí gan lẹ́yìn ìgbà tí mo máa gbọ́ ọ̀rọ̀ yìí. ọ̀dà torí àkókò wa ẹ ṣé púpọ̀ ẹ já pè wọ́n lẹ́ẹ̀kan sí i Mrs. Rónkẹ́ àti Mr. Káyọ̀dé a nílò yín ẹ wá yọjú sí wàǹbí lọ́jọ́ mẹ́jọ kẹ́ wá tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ kẹ́ ṣàlàyé bọ́rọ̀ ti jẹ́ kó má bàa di pé gbọ́ yìí sọ yìí sọ̀rọ̀ mi ti yé wa o Mr. Káyọ̀dé ẹ dákun ẹni tó bá mọ̀ wọ́n Káyọ̀dé ọlọ́mọ́là ìyàwó wọn gan tí ó bá wà lọ èdè wọn ẹ sọ fọ́kọ yín kí wọ́n jáde bàbá wọn ń sunkún nígboro kí ló ṣẹlẹ̀ bàbá ní wọ́n ń lu àwọn ẹ wá ṣàlàyé bó ṣe jẹ́ kò sí ní tí ó ti bẹ̀ jáde ju pé bó ṣe ire o a ò lù wọ́n o bóyá nǹkan báyìí ó parí nù kò jù bẹ́ẹ̀ lọ bàbá ẹ dìde ọ̀rọ̀ ó yanjú ṣẹgbọ́ àbó ló ń tẹ́ fẹ́ sọ. ló ń kẹ́ nǹkan bá mi ń pàrọwà tí kò lé mi
ẹ dìde náà ẹ dìde ṣẹ́gbọ́ ẹ dìde náà ẹ já sáré mú báyìí ọjọ́ sì ti lọ láti ìlú àrí óyáyá ẹ sáré jókòó ká sáré mú báyìí ìṣẹ́jú kan péré ni àwọn cooperative tó wá láti ìlú àrí èrò pọ̀ àkókò wa gan ò lè tó wa à ń gbìyànjú bí a lè ká lè rí àkókò sí ni ẹni Mrs. Fúnmiláyọ̀ òní kí ló ṣẹlẹ̀ láàrin ọ̀sẹ̀ tó kọjá sí òní. ó pè ní Fúnmiláyọ̀ òní pé ó pe alága ní àrè alága cooperative fún ó pé ó ní alága ni mo dẹ̀ sọ fún ẹ wípé kó jẹ́ kó di ìparí oṣù kẹ́ ẹ send account number sí mi alága wá pè mí mo wá ní kó send number sí mi bí mo ṣe pé báyìí ó kọ̀ tí fóònù ó wá pè mí padà ó ní òyìnbó ó ní mo dẹ̀ sọ fún yín mo ní ìgbà wo ló sọ fún mi kí lèmi àti ẹ jọ sọ gbogbo ó ṣà ń pe nọ́mbà wa lóríṣiríṣi bẹ́ẹ̀ yẹn síra láti ìjẹ́jọ́ ọ̀hún mo wá sọ fún wípé wọ́n wá ẹ ní Fresh FM o lórí rédíò mo ní ṣó o gbọ́ rédíò ó ní mi ìgbà rédíò ń tèmi o mo ní o ti wá gbọ́ báyìí mo ti sọ fún ẹ o ọjọ́ Wednesday jẹ́ ìwọ àti cooperative ẹjẹ́ àjọ pàdé ní orí ètò kó wá gbọ́ o ìgbà tá a fi dé Fresh FM láàárọ̀ yìí ó dẹ̀ ti pé àwa mẹ́tẹ̀ẹ̀ta tá a wà ń bí ó ti pé nọ́mbà wa lẹ́ẹ̀kọ̀kan ní kọ̀ọ̀kan pé ẹ ṣebí òun ti sọ àlàyé fún yín pé kẹ́ send account number àwa sọ fún ní Fresh FM pé tó bá ti ní account number kó wá sí orí rédíò kó wá gba account number níbẹ̀ pé àlìsẹ̀ lè gbowó kankan lọ́wọ́ ẹ̀ lábẹ́lé pé orí rédíò tá a ti wá sí yẹn là ń fẹ́ kó wá ti máa sanwó ká ti máa gbowó nǹkan tá a fẹ́ ni wípé kó wá máa sanwó wa níbí yìí káwọn Nàìjíríà kan bá wa dá sí kan bá wa pè é kó wá dá wa lóhùn. ọ̀dà ẹ ṣe torí àkókò wa káwọn Nàìjíríà wá bá wa pè é kó wá dá wa lóhùn. Madam Fúnmiláyọ̀ òní. ó lọ sí rálì lé ní báyìí ó lóun ráàyè tiwa. ẹ ṣe ẹ mọ̀ wọ̀rí wọ́n wà lọ́jọ́ mẹ́jọ ṣẹ́gbọ́ wọ́n wà lọ́jọ́ mẹ́jọ bàbá òyìnbó ẹ dìde wọ́n wà lọ́jọ́ mẹ́jọ ṣẹ́gbọ́ torí àkókò wa. bàbá tó wá láti ìlú Ìrè ó lè ká ṣe ṣe o ọjọ́ sì ti lọ ẹ jẹ́ àkọ́ kí wọn ná ẹ káàbọ̀ sórí ètò kí ló kọ yín. ẹ ṣe olóòtú orúkọ mi ni Òjó Farouk. Òjó Farouk bẹ́ẹ̀ ni. ẹ̀sùn wo lẹ mú wá. ẹ̀sùn tí mo mú wá ni láti ìlú Ìrè. láti ìlú Ìrè. mo jọmọ bíbí ìlú Ìrè mo dẹ̀ jọmọ Ìjù níbi tó Ògùn wọlé sí. so ẹ̀sùn tí mo mú wá ni pé Sunday Alonge tó ń pè lọ́nà ríbo ẹ̀dá àti Olúbú Fálàṣẹ tí mo jẹ tẹ̀lé bàbá ẹ̀ àtàwọn àbúrò ẹ̀ gbogbo wọn ló kóra wọn jọ tó gba tán lé mi lé oko bàbá tèmi wọ́n lé mi débi pé wọ́n jẹ́ èmi tí mo gbọ́ ẹgbẹ́ ìrẹsì mẹ́ta ìgbà ìrẹsì méjì ó kéré jù láńgbà tí mo dé sílé permanent láti bí 8 years wọ́n wá lé mi sin àkùrọ̀ nìkan ló kù fún mi débi pé ọ̀pẹ nìkan ni mò ń kọ́ nínú àkùrọ̀ yẹn kò síbi tán lè rí gbẹ̀ kankan sí. ọ̀dà ẹ̀sùn lẹ́sìn ń fi kalẹ̀ yìí o a tàn mọ́lẹ̀ sí gbogbo rẹ̀ tó bá di ní ọjọ́ mẹ́jọ ṣe gbọ́ fúnra mi ń fún yín lówó mọ́tò tẹ́fẹ̀ pé ẹ wá ń jẹjọ ìráyè dá sí lóhùn ẹ mọ́ bínú ń fún yín ní ṣé kò kọ̀kiri ju 2000 ẹ lè wá lọ́jọ́ mẹ́jọ tàbí ìjọba bá ní kẹ́ padà wá ṣùgbọ́n wọ́n bá rẹ̀ pé ẹ tiẹ̀ sọ̀rọ̀ kankan ńlá ṣe fún yín láǹfààní. ìlú náà ni mo tẹ̀ ṣe sáwá torí gbanigbani kan lè gbà mí lọ́wọ́ wọn. tọ́ ẹ já pàdé lọ́jọ́ mẹ́jọ lágbára lọ́wọ́ Elédùmarè nọ́mbà wa rè 08039106465 08039106465 Òjó Awúgbèmí ló kọ tí mi jẹ́.